Please subscribe to Facetv Africa and turn the notification on. Facetv Africa, ẹ jọ̀ọ́, subscribe, hete. Face TV was Swoby. Hello, Nigeria, the world. I am now with my parents, Emma Koizi. Àwọn òbí Kokumani, àwọn fẹ́ fojú rí ọmọ wọn. So I'm now with them. So they are not disturbing me since yesterday. Say, Lande, no, I want to say hi to whole world pé àwọn fẹ́ kí gbogbo àgbáyé pé lórí àdúrà yín pé tí ẹ jẹ́ káwọn fojú sunkún ọmọ pé àwọn gbọ́dọ̀ mo ní kú onídìí náà wọ́n ní rọ́ o pé ẹ sáàmù ọ̀rọ̀ ẹ̀yìn abiyamọ náà pé dídán àwọn fẹ́ kí gbogbo àgbáyé. My daddy is a lecturer, my mommy is a head mistress. So wọ́n á bá yín sọ̀rọ̀ ní English. Lecturer. No, ẹ sọ ní English mo kí tán. Thank you, everybody. Mo kí gbogbo ẹ̀yin. A ní ẹ sọ English. Kò lè sọ́jú dáhùn bọ̀. Mọ kí ni? Try. Ọ̀ya bẹ́ẹ̀ ṣe ń sọ yẹn náà ni pé thank you everybody. Thank you, everybody. All of the world. Mo kí gbogbo àgbáyé. Okay. Lọ́kùnrin àti ní obìnrin. Okay. Mo kí ẹ ṣeun o. Yeah. Àdúrà yín tó gbà. Ọlọ́run ní jẹ́ fojú sunkún ọmọ o. Àmín. Ẹ ní fi arúgbó gbààwẹ̀ fọ́ o. Àmín. Àtọkùnrin àti obìnrin tẹ́ ẹ ṣùgbà làǹdẹ̀. Ọlọ́run yóò ṣùgbà ẹ̀yin náà o. Àmín. Ọlọ́run ní jẹ́ fojú sunkún ọmọ o. Àmín. Àdúrà gbogbo yín ni ó gbà o. Àmín. Mo dúpẹ́ lọ́wọ́ yín o. Ó wá ní sẹ́rí ẹ ti kí gbogbo àgbáyé báyẹn. Àwọn bloggers kan tó jẹ́ pé àwọn náà gbé tó fi di pé gbogbo kinní yẹn cast bíi gist lover. Gbogbo àwọn bloggers tí a gbé àwòrán yìí jáde tí gbogbo àgbáyé fi ń gbọ́. Mo dúpẹ́ lọ́wọ́ yín o. Ẹ dúpẹ́ lọ́wọ́ gist lover. Mo dúpẹ́ lọ́wọ́ gist lover. Ẹ dúpẹ́ lọ́wọ́ Túndé Ednut. Mo dúpẹ́ lọ́wọ́ Túndé Ednut. Mo dúpẹ́ lọ́wọ́ Túndé Ednut. Ẹ máa ń disgrace mi jàre. Túndé Ednut. Ó yá, ok. Ẹ dúpẹ́ lọ́wọ́ Esabod. Mo dúpẹ́ lọ́wọ́ Esabod. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o. Ok. Àtọkùnrin yín. Àti gbogbo àwọn Yorùbá industry pátápátá. Mi ì fẹ́ kẹ́ ẹ dárúkọ wọn torí pé gbogbo wọn náà support. Nígbà pé èmi náà ojú mi ò fọ́. Gbogbo bẹ́ẹ̀ ṣe ń gbé sí àgbáyé èmi náà ń wò. Ẹ ṣé mo dúpẹ́ o. Ó yá sẹ́ẹ̀dí bẹ́ẹ̀ ṣe wá kí wọn yẹn kò torí pé kò ń ṣe Yorùbá nìkan ni àwọn tán try fún wa gbogbo ń tẹ́ ẹ sọ yẹn ó yẹ sọ ní English. Wọ́n lòun lè mọ English bàbá lọ́wọ́. Ẹ try díẹ̀. I thank everybody of all the world. Okay. I thank you. God bless you. Okay. Ó ti tán. Ọ̀ya ìyá náà èyí náà ẹ̀jẹ̀ tẹ̀ kí English ẹ̀yin kúkú gbọ́ English ti. Thank you everybody. Thank God. Mo kí gbogbo àgbáyé. Mo kí gbogbo abiyamọ àgbáyé. English ẹ fi English sí. Bó la ṣe sọ náà ju thank you náà ní bàbá mo English ká sọ. Ok. Mo kí gbogbo àgbáyé gbogbo yín ò ní fojú sunkún ọmọ o. Àmín o. So thank you everybody. Okay. Wọ́n ní they thank you everybody. Ẹ ṣé. Please subscribe to Facetv Africa and turn the notification on. Facetv Africa, ẹ jọ̀ọ́, subscribe, hete. Face TV was Swoby.